Sọ́ọ̀mọ̀ pé aṣọ mọ́kànlá ní bẹ láyé. Gbogbo aṣọ tí bẹ láyé jẹ́ mọ́kànlá. Àwọn kan ò gbọ́dọ̀ wà lára èèyàn. Tó bá wà lára èèyàn, èèyàn ayé wá sá. Ẹ gbọ́ wá méjèèjì ó lè. Ẹ ké aṣọ tó wà lára mi. Tó dako ìrànlọ́wọ́. Àmà sálì kaba. Ànẹ́ẹ̀kì dáyàlí màkàbà. Iná bọ̀ lára mi. Aṣọ tí ń bẹ ní ara mi. Tó dako ìrànlọ́wọ́. Iná ẹ bọ́. Aṣọ àkọ́kọ́ ni aṣọ ìrẹ̀lẹ̀. The first garment is the garment of humility. Wọ́n á máa bọ́ ní ara ènìyàn. They can remove it from someone. Tí wọ́n bá bọ́ sọ rẹ̀lẹ̀, Once the kò ní garment mọ̀ tí ó fi kọlu àwọn alágbára. Tí ọ̀tá bá fẹ́ pààyàn láyé, ọ̀nà kan tọrọ ọ̀tá lọ́rùn ní láti bọ́ aṣọ rẹ̀. is to remove the garment. Ìyẹn wà ní 1 Peter chapter 5 verse 5. 1 Peter chapter 5 verse 5. Ó ní ẹ fi ìrẹ̀lẹ̀ wọra yín lásọ. Torí tí wọ́n bá ti lè bọ́ aṣọ ìrẹ̀lẹ̀, ẹni yóò máa tiwa wù. Bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀yin ìpẹ́ rẹ̀ ẹ tẹríba fáwọn àgbà. Àní gbogbo yín ẹ máa tẹríba fúnra yín. Ẹ fi ìrẹ̀lẹ̀. Wọ́n máa ń bọ́ lára obìnrin. Wọ́n máa ń bọ́ lára obìnrin. Yóò máa sọ fún ọkọ pé kò sí tó ṣe. Àjọ máa fà ní. Ìjọ tó bá délé wọn ní ọ̀dọ̀dọ̀ pé àti mọ̀ wọlé wa lóòótọ́. Tó mo lè wálé wa lóòótọ́. Wọ́n bọ̀ ní kìí sóhun. Wọ́n á máa bọ̀ lára àrántí Ọlọ́run. Yóò lọ máa ta sí ìrántí Ọlọ́run àgbà. Láti máa rí wọn pé àwọn kan wà sáì tiẹ̀ fún. Ẹ̀nàwó yóò kẹsà. Ta ló gbà sọ ọ̀rẹ̀lẹ̀ lára rẹ̀? Tó ní kó o sì wà wùsọ̀rọ̀ rẹ̀. Aṣọ ìrẹ̀lẹ̀ kí ayé gbà lọ. Ẹ̀yin tẹ́ sàmì mẹ́ta. Ẹ gbà aṣọ yẹn padà. Aṣọ kejì ni aṣọ aláràbarà. Ìyẹn wà Genesis 37 verse 3. Kí wọ́n bá bọ̀ lára ènìyàn. Ọ̀fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ. Torí kó jọmọ ogbó rẹ̀. Ó dẹ́wù aláràbarà. Ọjọ́ tí wọ́n bọ̀ ní àti àpàtìkú aṣọ aláràbarà. Aṣọ báyìí mi ló kù. Lórí báyìí mi sọ̀rọ̀ pé mo sọ̀rọ̀ pa mọ́tò báyìí mi jẹ́ òní. Báyìí mi kọ́ ra táyà. Báyìí mi kọ́ rẹ́ńjì. Báyìí mi kọ́ rọ́tànétọ̀. Tó bá ti kú ò lásọ báyìí mi. Ó ti dasọ fọ̀sẹ̀. Àwọn sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ báyìí ni wàá sọ táwọn wọ̀. Àwọn ẹbí aṣọ ọ̀pọ̀sẹ̀ wọ̀ wọ́n tà sí ọ̀dọ̀ Pọ́tífárì. Àtọ̀dọ̀ Pọ́tífárì ó wọ̀ láṣọ ẹrú olórí àwọn ẹrú. Àtọ̀ olórí àwọn ẹrú ó wọ aṣọ ẹ̀wọ̀n. Nígbà tó dé ẹ̀wọ̀n wọ́n sọ fún ní ráǹkì olórí ẹlẹ́wọ̀n. Àti olórí ẹlẹ́wọ̀n ló ti gba aṣọ aláràbarà padà. Èèyàn lè wà ní ilẹ̀ rẹ̀. Oríṣi àdúrà bẹ́ẹ̀ máa gbà pé Olúwa jẹ́ ń délé ìlérí mi. Ilẹ̀ ìlérí kọ́ ló ṣe pàtàkì. Ààfin ìmúṣẹ ló ṣe pàtàkì sà. Èèyàn lè wà lẹ́ẹ̀lérí kó máa jìyà bí ọ̀bà sílẹ̀ ààfin ìmúṣẹ. Ilẹ̀ ìlérí Jósẹ́fù ó ní Íjíbítì. Ibẹ̀ ló ti ṣẹrú. Ibẹ̀ ló ti ṣẹ̀wọ̀n. Bí ọ̀bá wo ààfin ìmúṣẹ, ìran rẹ̀ ò lè ṣẹ nílẹ̀ rẹ̀. Ẹ gbọ́ wọ́n méjèèjì òkè. Àṣẹjáde sí ọ. Aṣọ aláràbarà tó yẹ kó wà lọ́rùn rẹ̀.
supposed to be on káwọn you. èèyàn fi máa For ti ọ́ people lóore to help you. tí ayé bọ́ lọ Taken away. èmẹ́sẹ̀ dáyàlú àmà èké dáyàlí màrú àkàbà elúmẹ̀sẹ̀ dáyàkàbà ọlọ́dà aṣọ yẹn padà. Àmì mẹ́ta ni o ṣe gbọ́wọ́ sókè. Aṣọ tí wọ́n bọ́ lọ. Ẹ̀mẹ́sẹ̀ ní kí olúwa. Aṣọ alárabàrà. Kí ajé màmá bọ́ lọ. Ọlọ́dà aṣọ yẹn bọ́. Dáadé. Aṣọ kẹta dáyé máa gbé wọ̀ yẹn. Wọ́n wá wọ̀ láti rí wọn bọ́ aṣọ ẹ̀yẹ. Àwọn ẹ̀yẹ máa ń pé 30. They can clock 30. Wọ́n ní ní fiancé. But they have no fiance. Wọ́n á pé 35. When they clock 35. Wọ́n ní rọ́kùn ìpè They wọn. have no man to ask them Wọ́n á out. pé 40. They will clock 40. Wọ́n ní rọ́kùn ìpè They have no wọn. man to ask them out. Wọ́n lè ní mástà méjì They will lọ́wọ́. have 2 masters. Wọ́n ní ríṣẹ́. They will be jobless. Wọ́n lè wà nínú ìrìn àjò. In their journey. Wọ́n ní gbogbo tọrọ fáwọn What ẹgbẹ́ is wọn. easy for their mates? Torí aṣọ èrí Because the ní filthy bẹ lọ́rùn wọn, garment wọ́n is ti bọ́ upon aṣọ them. ẹ̀yẹ. They're taking up the Sakaraya garment. orí kẹta ẹsẹ̀ kìíní. Orí kẹta láti ẹsẹ̀ kìíní. Ó fi jó olórí àlùfáà. Jósùà olórí àlùfáà. Ó dúró níwájú áńgẹ́lì. Wájú áńgẹ́lì Olúwa He lọ́wọ́. was before the angel of God. Kí ni Sàtáánì wá dọ́wọ́ Tell me ọ̀tún? what Satan was doing that time. Ọbẹ̀ bàjà kọ́bẹ̀ bá tiẹ̀ jẹ́ ni. Wọ́n ti wéèsì 40 years. He actually wasted 40 years. Gbogbo ogun tí mo ti borí Jósùà lọ́jàgùn. Ọjọ́ òní kọ̀m̀pẹ́sẹ̀ ti Jósùà rí. Máa wá wo Jósùà orúkọ rẹ̀ lágbájá orúkọ Mósè lọ. Olùgbèjà lórúkọ Mósè. Olùgbàlà lórúkọ Jósùà. Olùgbàlà ju olùgbèjà lọ. Olùgbàlà ni wọ́n ń tẹ̀lé olùgbèjà lẹ́yìn. Savior is following a freedom Ẹni ó yọ ọmọ ẹ̀sìn. Ẹni ó yọ ọmọ ẹ̀sìn olóòtú báyìí. Torí aṣọ èrí kan bẹ lára rẹ̀. Màsálì kàfà. Olúwa wí fún ogun Sátánì dúró lọ́wọ́ ọ̀tún rẹ̀. Olúwa bá ọ wí. Olúwa wá wí fún Sátánì pé Sátánì dúró lọ́wọ́ ọ̀tún ẹ̀. Bẹ́ẹ̀ni, Sátánì dúró lọ́wọ́ Ó dúró lọ́wọ́ ọ̀tún ẹ̀ láti kọjú ìjà. láti kọjú ìjà sí i. Olúwa wí fún Olúwa wí fún Sátánì pé Olúwa bá ọ wí. Olúwa bá ọ wí. Ìwọ Sátánì. Àní Olúwa tó yẹ Olúwa tó yẹ Jerusalem. Ó bá ọ wí. Ebi igi iná ni Jósùà. Bóò ló ṣe kúrò nínú iná. Kí ló wá ṣẹlẹ̀? A sì wọ Jósùà ní aṣọ èérí. Ó dúró wájú áńgẹ́lì Olúwa náà o. Olúwa wá wí fún áńgẹ́lì yẹn pé ẹ bọ́ aṣọ èérí lọ́rùn rẹ̀. Ẹ wọ̀ ní mo mú kí àìṣedéédé ó kúrò lára rẹ̀. Màá wọ̀ ọ́ láṣọ ẹ̀yẹ. Ẹ gbọ́ wá méjèèjì òkè. Lift up your 2 hands. Ọ̀nà méjì làdúrà yẹn. Ṣùgbọ́n jẹ́ kí àmì ó le. Aṣọ èérí tí ayé gbé wọ̀. Màṣẹ́rì màrú àtàbà. Akeda yali maruadaba. Akada yali maruada. Eli meruke da yamakaba. Aria makaba da yamakaba. Eduge yemeseda. Ina bola la. Ẹnìkan ni ó sàmì eléyìí lẹ́ẹ̀mẹ́ta. Aṣọ ẹ̀yẹ. 40 years kò bímọ. 45 years kò bímọ. Wọ́n bọ́ tó ẹ̀yẹ lọ. Wọ́n wọ̀ lásọ èrí. Wọ́n di oníkankan. Wọ́n di oníkankan. Wọ́n di oníkankan. Gbogbo ntọ́ yẹ oníkòní. Wọ́n bọ́ aṣọ ẹ̀yẹ lọ. Wọ́n bọ́ aṣọ ẹ̀yẹ lọ. Iyì ìgbéyàwó ni kọ́ mọ́ wà ń bẹ̀. Ọwọ́ àrà tẹ́dì ilé. Kéde bèbí kí ló kọ́ bèbí yín. Tẹ́dì lọ wá gbé sórí àga. Dáhùn ẹgbẹ́ tẹ́dì. Tẹ́dì ni wọ́n ń kọrin fún làárọ̀. Ọkọ̀ tìdí tí ń dọ́gbọ́n lọ sáà yìí o. Amasani kapa. Ẹnẹwọ́ sókè. Lift up your hands. Àtẹ̀jáde. Authority located. Ẹni sàmì mẹ́ta. Amasani kapa olúwa. Emeke baruada. Ayani keruda. Ayama sani akafada yamakaba. Lónìí, ọ̀ya wọ aṣọ ẹ̀yẹ rẹ̀. Jẹ́ra
àṣẹ lórí eléyìí. Ẹgbẹ́ wọn yóò pè. Lift up your hands. Gbogbo ẹni tó ń rán aṣọ ọ̀fọ̀. Whoever that sees garment of sorrow. Tó ló fẹ́ fi wọ̀. That want to glory with Tó you. ló fẹ́ fi wọ̀ ọmọ. That want to be your children. Tàbí kó fẹ́ fi wọ olóore rẹ̀. Tó ló fẹ́ fi wọ ọkọ rẹ̀. Tó ló fẹ́ fi wọ aya rẹ̀. Akọ́pẹ́ ẹni wa o. O ní ó dì sí. Ẹni tó ń já ọgbà lẹ́jọ́ ó bù tán. Ẹni tó ń yí òkúta lòkúta ó yí lù. Màsálì kàfaru àmà. Akọ́pẹ́ ẹni tó rí mi ó rí ìyè. Ó rí ojú rere Ọlọ́run. Àwọn tó ṣe mí wọ́n ti ọkàn ara wọn níkà. Gbogbo àwọn tó ṣe mí wọ́n fẹ́ kú o. Wọ́n gbàdúrà ẹni rán aṣọ màrúwà kàfaru àmà. Iná màrúwà èlú kejì ẹ̀mẹ̀sẹ̀ náà. Ó máa wú aṣọ yẹn fún ẹ. Igi tá a máa ní ìrì fún Mọ́dékáì. Orí Ámánì ló ṣègbè rẹ̀. Ẹni wá ìhókù lẹ̀kọ́. Màsáàdà yàmà. Èkéèdà yàní màrúwà. Ìlú mẹsẹ̀rì àyà. Àkéèdà yàmà sàdà. Àní màrúmà kàbàdà. Àyàmà sàlìkàbà. Ìlú mẹrù ẹ̀dẹ̀bà. Àmàrú èké màrúwà. Ìlú mẹsẹ̀dà yàgàbà. Ẹnikẹ́ni tó wá ikú lẹ̀ fún ọ. Gbogbo àwọn tí ń fi ìran kú gbowó lọ́wọ́ rẹ̀. Ìran òdì. Ọyá kó padà sí wọn náà. Akọ́pẹ́ ò ní kú o. Bí ò ṣe yíyè. Kéèṣe torí nǹkan méjì. Wọ́n lè máa ròyìn iṣẹ́ orí Ọlọ́run. Ẹnikẹ́ni tó ro kúrò ọ́. Ó máa gba ikú rẹ̀ bọ́. Ọlọ́run láìdé ọmọkùnrin yẹn lọ bá ọba ní second king yẹn chapter 6 verse 30 ó nígbà mi olúwa mi ọba ọba sọ pé olúwa ọba gbọ́ ọ̀tá lè ní tẹ́lẹ̀ ọgbọ́ ó lè rí àti arábìnrin àjọgbé àdúgbò màtá wá rí pé ebi ń pa wá àwọn tó kọ́kọ́ ti àjẹ́ ẹ̀pọ̀ ọmọ jẹ láìfù ọwọ́ àti kó fọmọ wọn bá pọ̀ ọmọ ọmọkùnrin ni o ọba fọmọ lẹ̀ àkọ́bí ọmọ ọkùnrin ní wọ́n bá dúkú ẹ̀ wọ́n bá tètè síyà wọ́n bá jẹ́ nígbà òdìjọ́ kejì lọ́ba lọ bá obìnrin aládùúgbò rẹ̀ pé ìbá jẹ́ tèmi lánàá bóun ni tiẹ̀ náà tiẹ̀ bá ní ìnàfúwánà láàfíà kàláwù ó ní èwo láàfíà kàláwù mo ní àgírímẹ̀ntì wa ó ní bá Yorùbá wa wọ́n ní ọmọ ó ní yàrá ó ní ẹ̀ yáàtẹ̀ sí Kaduna ó gbé ọmọ rẹ̀ pamọ́ ìyẹn sọ fún pé nǹkan ti yọ kò sí tó lè sọ ọmọ rẹ̀ ìgbà tó rí kó ṣe bẹ́ẹ̀ lọ́ba lọ bá ọba nígbà kẹjọ dà fẹ́kọ̀ọ́ lọ́fọ̀ bá ọba náà wá fàtó ara ẹ̀ yá ìgbà tí ó wo ìsàlẹ̀ ọba ìbànújẹ́ bẹ nínú ọba náà ní aṣọ mi là nígbà tí ọba gbọ́ ọ̀rọ̀ ọfàṣọ rẹ̀ yá. Àwọn èèyàn ń wò kíyèsí ọba gẹ́gẹ́ fúnra rẹ̀ ẹ gbé ọwọ́ yín ẹ̀nà síwájú ta ó ti ń bẹ nínú ayé rẹ̀ tí ń bà ọ́ nínú jẹ́ mo pe ìpè àwọn àpọ́tẹ́lì àmẹ́sẹ̀ dáàyè àmàrùà iná lè jáde lónìí. Iná lè jáde lónìí. Iná lè jáde lónìí. Iná lè jáde lónìí. Iná lè jáde. 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 Ó yẹ gba tó ògùn. Láìdé tí a dúró ń bẹ̀rẹ̀ àbí àtó máa tẹ̀síwájú. Lọ́jọ́ òsì lọ tẹ́ báyìí. Kò tí ì lọ sí ká tó tẹ̀síwájú ni. Aṣọ karùn-ún ó ní wọ́n ń pè ní aṣọ agbára. Aṣọ agbára. Ìyá aṣọ agbára. Aṣọ agbára. Aṣọ agbára. Láì lágbára òfo lè yàn. Ìyẹn wà ní second Kings chapter 2 verse 12. Chapter 2 verse 12. Èlísà àti Èlíjà. Ó kígbe pé bàbá mi. Wò mí wọ́n jọ dé odò ní o. Wọ́n jọ dódò ni Èlíjà lágbára láti kọjá ó lè disappear kọkọjá máa sọ tá a bá dé etí Jọ́dánì fẹ́ àní wákàtí mẹ́ta làdúrà Jọ́dánì ṣebi téèyàn ti kọjá Jọ́dánì bàdà lọ
there are many things tọrọ mọ́ ìpìlẹ̀ Jọ́dánì. That's the foundation of Jordan. Ọgbà sọ lọ́rùn Èlíjà. tó ọmọ fọyẹ kẹ́ Èlíjà ò kà sọ fẹ́ lẹ́sẹ̀. Èlíjà ni mbò yìí ni kò fún ọ. Ó tún gbé ọrùn padà. Ó tún gbé ọrùn ọ̀dà ìgbà kan tó ọmọ tó fẹ́ máa jí owó mi tẹ́mi náà yà máa kó owó mi àpò. Ẹ̀yà kó àpò bòye ò ní jí o. Bí wọ́n bá fowó lẹ̀ tọ́gbọ̀n tó kí bàbá mi ti ná ilé ìmọ̀ ní bàbá rẹ̀ ọmọ náà wò bàbá rẹ̀ kí bàbá rẹ̀ ọmọ àgbà àwẹ̀ kọ́ ọmọ náà láyé. Ẹ bá jí láti ẹ tó gbé kẹ́ mọ́ bá ẹ̀yìn yẹn fèrò. There is nobody behind you. Lórí ìdíje tó lẹ̀ fi ti ń tògbé ó léwu. Those where you are standing, it is dangerous. Now Elijah. Á gbà mí lọ lọ́wọ́ rẹ̀. Béèrè tó fẹ́, ó ní ìlọ́po méjì agbára. Kò sọ àṣírí fún pé aṣọ tí mo wọ̀ yìí, òróró tó yẹ kí ìdàlẹ́ olórí jẹ́ ìṣàlàyé ẹ̀ fún ọ. Olúwa ní kọ́ lọ wá Jéhù. Ó lẹ́ni àkọ́kọ́ tó Olúwa ní ọ lọ wá. Wọ́n wá Èlíṣà. Ó sì wá Asaeli. Asaeli ni ọ̀tá Ísírẹ́lì. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ sọ di ọba. Jéhù ó ní ọba tí ó tún ẹkọ́nọ́mì ṣe. Áàbù ni ọba ẹkọ́nọ́mì jẹ́. Ìran Jéhù ọ̀pọ̀ nífà ìfún ọba. Ṣùgbọ́n Èlíṣà ni ọgbà agbára Èlíjà gbà sí Èlíjà lóhùn lọ. Ṣùgbọ́n bí Èlíjà bẹ́ẹ̀ da òróró lé Èlíṣà lórí, agbára máa kú òlójú ẹsẹ̀. Gbogbo àwọn áàbù tẹ́ Èlíjà ti dáràn lọ́dọ̀ wọn. Jẹ́mbé mú wọ́n dì pẹ̀lú ẹ̀. Èlíjà wá da òróró lé lórí. Èlíjà da òróró Èlíṣà sí ara rẹ̀. Kò rí Jéhù. Orí Asaeli nígbà tí òrí Jéhù tó wá fẹ́ kú ọ wá gbòòrò fún Èlíṣà. Èlíṣà wá ní òróró tèmi ní àbí òróró tiẹ̀ kọ́ òróró ti Jéhù ní òróró tèmi kọ́ ó ní bẹ ní bòórò. Òun náà wàá tẹ̀lé pé bàbá ìlọ́po méjì agbára yín tó o bá rí mi tí mò ń bá lọ yóò rí bẹ́ẹ̀ tó o bá ti rí mi kò lè rí bẹ́ẹ̀. Wọ́n jẹ́ etí odò Jọ́dánì Èlíjà bú aṣọ ọ̀nà Jọ́dánì wò mí kó tó dínà máa Jọ́dánì ayé tí ò di ọ̀kọjá sani sàmì iná pè ní yàrá. Ó dé etí odò Jọ́dánì nígbà tó dé etí odò Jọ́dánì tó fẹ́ kọjá nígbà tí aṣọ ti wọnú omi láì dé bá a máa ń lo orí òkè tani máa gbé aṣọ òmùra mi ìwọ ni yàrá wa dọ̀rọ̀ bójú bá rọ̀ ìwọ náà ló gbé bẹ̀tẹ̀ bá fún mi lẹ́fẹ̀ẹ́ lóògùn tani mo mọ́ ní okùn ọwọ́ mi ni máa wà àjẹpẹ́ mi náà lẹ́nu o ẹ mójútó mi náà o mi náà lẹ́nu o. So now, Elijah gbé aṣọ wọ̀ padà. Elijah put on his clothes. Ọwọ́ ń sọ fún pé sọ́ọ̀mọ̀ pé mò ń lọ lónìí. Ó ní mò ń lọ. Béèrè tá a fọ kí n tó lọ. Ó ní bàbá ẹ wé. Ìṣẹ́pọ̀ méjì agbára yín. Ó ní tó béèrè jù mí lọ. Ìlọ́pọ̀ méjì ẹ̀mí rẹ̀. Wọ́n balẹ̀ mi. Tó bá balẹ̀ mi. Àwọn tó ti rí mi fi wọ́n lè mọ̀ pé iná ń bẹ. Ọ̀gá wọ́n ti rí ọ̀fin. Aṣọ agbára. Tí wàá fi jẹ́ ntọ́ wáyé wá jẹ́, ó yẹ gbàtọ̀ yẹn náà. Sọ́jọ́ tí ì lọ jù. Wo nígbà tí wọ́n kọjú odò tán, ìgbà kẹ̀kẹ́ iná dé. Elijah níná nú, Èlíṣà ò níná. Elijah ló lè súnmọ́ iná. Torí inú òpó ni kẹ̀kẹ́ ti lọ gbé ní títì. Elijah kì í ti ọmọ títì. Bàbá rẹ̀ ti ẹrú débẹ̀ ni. Ará títì ni kì í ti ọmọ bẹ̀. Ọmọ títì yàtọ̀ sí ará títì. Títì fíléèjì ni. Ìjà agbára èèyàn méjì ni. Ó rí kẹ̀kẹ́ iná nínú òpó bàbá rẹ̀. Ọwọ́ àgùn kẹ̀kẹ́ iná yẹn wá bọ́ọ̀lù iná yẹn lọ́wọ́ àti tó fi lọ sí pẹ̀lú Ábù agbára èèyàn méjì Èlíjà pàṣẹ fún Ábù ọ̀gbọ́ràn Èlíjà wá nítorí pọ̀ gbọ́ kéèṣe Olúwa lọ sọ̀rọ̀ èmi Èlíjà ni mo sọ̀rọ̀ kò ní sírí tàbójò mọ́ àmọ́ ọba láàrin èmi àti ẹ Ábù ni wọn ò bí yẹ ẹ̀dá kò sí jọ́ ṣẹlẹ̀ ọdẹ wáyé bẹ́ẹ̀ lóòótọ́ lálọ́ba láàrin Ábù àti Èlíjà ẹni tó wà aláṣẹ lọ́lọ́ba. So now
wọ́n wá fẹ́ gba ìlọ́po méjì iná tí Èlíṣà síbi kan Èlíjà gun kẹ̀kẹ́ iná Èlíṣà ò rí náà láàrin iná mọ́ bàbá mi kẹ̀kẹ́ Ísírẹ́lì àtẹlẹ́sìn rẹ̀ ẹ̀ ń lọ rẹ̀ mi ò rí yín mọ́ ọwọ́ tí ó nà wọnú iná báyìí agbádá lọ gan bó ṣe nàwọ́ gbàgbádá lónìí ẹ yà jábọ́ ni ẹ lọ́ọ̀bì kankan Èlíjà náà rí pé ọmọ tí eléyìí ti sáì eléyìí sáì yóò bá kan jẹ́ o Èlíjà náà kàn di kẹ̀kẹ́ mú ni Èlíjà náà fà pé láìjà kájọ dọ́ọ̀nù àbí kí n jà yín bọ́ ẹ fún mi lóròró ẹ fẹ́ fi mí lẹ̀lẹ́ ntì ọ̀gá ò ní wọlé lófo. Kí ni ó fi sọ̀rọ̀ bí ọ̀bàrà tó agbára gbà? Ìmá kàfàrú àmà. Alimekeba. Sọ́rí kẹ̀kẹ́ jọ gbé wọn nílẹ̀ ni. Wọ́n jọ ń fly lọ sókè. Aṣọ ni Èlíṣà dì mọ́. Kẹ̀kẹ́ ni Èlíjà dì mọ́. Kí agbádá tó lè yá mọ́yàn lọ́rùn. Wọ́n ti débì kan. Nígbà tó dé agbede méjì ọ̀nà. Agbádá Èlíjà ya. Bágbádá ṣe ya. Èlíṣà ń padà bọ̀ àlè. Bó ṣe ń dé ilẹ̀ padà, aṣọ tó yà yẹn ló kọ́kọ́ mú. Bó tó dé etí Jọ́dánì padà, Jọ́dánì ti kú padà. Jọ́dánì ti kú. Èlíṣà dẹ̀ fẹ́ kọjá Jọ́dánì. Àwọn èèyàn ló dúró lókè ìyàwó àádọ́ta. Àwọn ọmọ wòlíì wọ́n dúró wọ́n ń gbàdúrà lórí òkè ni wọ́n lọ pé Olúwa jẹ́ kí ẹ̀sìn Èlíṣà ó bẹ̀rẹ̀ lónìí. Wọ́n aláìlágbára òkú ni gbogbo ẹni tó dúró tó ń retí ẹ̀sìn rẹ̀ àṣẹjáde sí ọ Olúwa máa já wọn sí ọ. Pàtó dé ti Jọ́dánì. Jọ́dánì kọ́ kò pínyà. Èlíṣà dẹ̀ fẹ́ kọjá. Ìwọ Jọ́dánì náà tún ni ọ̀tá ní problem. Ó gbé aṣọ. Aṣọ kékeré tó yà lọ́wọ́ rẹ̀. Ó ké Ọlọ́run àwọn bàbá wa. Bó ni Ọlọ́run Èlíṣà wà. Bó ṣe mú aṣọ yẹn. Tó na omi nílọ̀sẹ̀lẹ̀. Sọ́ọ́rí bí omi ṣe ń pín yàtí àti sọ́ọ̀bù. Aṣọ tó fi ná omi mántù. Ó disappear lọ́wọ́ rẹ̀. Ó sì padà sínú rẹ̀. Ibi tó ti gbàdọ̀ ẹ̀ sì ti ẹ̀. Wọ́n á da òróró sóòlù. A gbé òróró sí nínú ni. Torí inú aṣọ ni Èlíjà da òróró sí. Ọkọ̀ ojú òkè odò tán. Àwọn àádọ́ta yìí. Àwọn wòlíì yẹn kí wọ́n ṣe. Ẹnu èmi kí ni wọ́n ṣe gba àwọn rí. Wọ́n dọ̀bálẹ̀ lẹ́rọ̀. Àwọn tí ń bọ̀ wọ́n kan dọ̀bálẹ̀. Wọ́n bá ọ̀bà lágbà ó lè kọ́ ẹ̀gbìn. Bá ọ̀bà lágbà ó lè dìgbèsì ọ̀tá. Ẹnẹ wọ́n síwájú ta. Àmọ̀sálì kàfà. Àmì mẹ́sàn-án lọ máa ṣe. Mo wọ́ jògbójògbó agbára Olúwa lọ. Mo gbé Ọlọ́run àwọn àpótò sókè èmi mẹsẹ́ẹ̀lì kẹfà ayé kẹrù àdà ajá màrúwà anẹ́ẹ̀mẹ́rú ẹ̀kẹfà akẹ́ẹ̀dájà ní màrúwà akẹ́ẹ̀rú ẹ̀mẹ́sẹ̀dájà ní kàfà aṣọ agbára tí wàá fi ráyé gbé lórúkọ Jésù ẹ̀yin wọlé ẹsẹ̀ mi mẹ́sàn-án ẹgbẹ́ tó yẹ náà. Na wáwájú ó rí pé nígbà tí ń kọjá lọ Jẹ́ríkò náà gbà kọjá kí ló dé táwọn àgbààgbà lú ọ̀nà ọba nígbà ó pété tó ìlú ìdá lóòrọ̀ wọn ìrẹ́sìpẹ́tì ẹni tí ọ̀làgbà kò ní solúsàn lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí ń bọ̀ wọ́n ní àwọn àgbààgbà lílọ ọba pété tó ìlú ìdá lówùrọ̀ bólúwa mi ti rí ṣùgbọ́n ilẹ̀ burú omi kòrò ó lé mi ò ní láyé owó bísí o ẹ mú iyọ̀ wá fún mi àti àwọn kòtùbọ́lọ́ tó rí sìn lónìí wọ́n ṣàwòtán bí ọ̀dẹ̀ kú mẹ́ àwọn ọmọ kéékèèké jẹ́ ń pè lápárí wọ́n ṣe máa ń pè lápárí pé apárí lókè lọ apárí ṣùgbọ́n kò ní agbára tí ó fi pọ̀ ó mú ẹ̀gbin mọ́ra ṣùgbọ́n ní ọjọ́ tí agbára tí ó kó ẹ̀gbin dé agbárí ó wò wọ́n báyìí pé èmi lè bá wípé apárí pé lórúkọ Olúwa mo pẹ́ ẹranko jáde ẹ̀wọ̀n mi sà rìsọ́ọ̀tì
rìsọ́ọ̀tì rẹ ló máa fòpin sí Your sọ́ọ̀tì result rẹ. put an end to your insult. Without result, Láìsí èsì rẹ. òpin òsì lórí insult. Your insult Wá cannot gbọ́ mi dáadáa. Listen up to me. Ọlọ́gbọ́n orí ṣẹ̀gbọ́n ọlọ́jọ́ orí lọ. Olórí rẹ kì í ṣe bí olórí pípé. Gbogbo ọpọlọ tí ń bẹ lórí olórí pípé olórí rẹ ní ọ́fíìsì. Ẹ gbọ́wọ́ méjèèjì òkè. Àtẹ̀jáde sí ọ. Rìsọ́ọ̀tì tó máa mú kọ́ lẹ́nu ọ̀rọ̀. Níbi ayé ti lọ́ọ̀ lẹ́nu ọ̀rọ̀. Tani ń sàmì. Ó wọnú ayé rẹ lọ. Sali kapa. Nàwó rẹ̀ síwájú. Wọ́n abẹ́rẹ́ tẹ́tẹ́ anybody. Wọ́n sọ fún pé ikú ń bẹ nínú kòkò. Ó ní kú. Ìbẹ̀nu àṣàrò. Ẹ máa mú gàrí. Ọmọ ìlú. Ẹ máa jẹ́ àti kú àti gbogbo àjẹpọ̀. Ibi àti ọkọ̀kọ̀ nù pé ó gbé kú mi ní sẹ́gun. Ó gbé kú mi kò sí tó tó. Jọ́dánì tó gba irin àké. Kí ló tó ṣe padà? Ọgbà ni padà fúnra ẹ̀. Lẹ́rọ̀. Àló tó sọ ìran mú Samaria. Ọba kan wà náwó gègé. Bọ́lá bá sí bèrè sí ọ̀run kò lè sí mbẹ̀. Ó ní èmi. Ojú àná lẹ fi ń wò mí. Ẹni fojú àná wò kú. Ẹ̀bọ̀rọ̀ ń bọ̀ lágbo. Wọ́n bá rí lọ́la ní sẹ́kọ̀ọ́ kí n ta pàṣẹwò yẹn. Ó ní yóò wà bẹ́ẹ̀. Pé ìwọ òjòyè tó lẹ́nu ọ̀rọ̀. Èmi ń sọ̀rọ̀ ìwọ̀n fún ẹ̀rì mi. Wo ó ní jẹ́ mbẹ́. Ọ̀jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n tẹ̀ pa. Agbára àti àṣẹ náwó rẹ̀ wájú. Àṣọ agbára tó máa fún ọ lọ́rọ̀ sọ. Lórúkọ Jésù ọ̀yá gbàtọ̀ yẹn padà. Báwa ní orí ẹ̀. Ṣé ká dúró mẹ́ o? Should we stop here? Ẹ̀ka aṣọ kẹfà lásọ yìí. The sixth garment is garment of honor. Aṣọ yìí. Garment of honor. Iyì. Honor. Iyì. Honor. Sọ́ọ̀lù fa ìyánára Samuel ṣépè fún padà. Samuel calls him in return. Aṣọ yìí ò gbọ́dọ̀ yá. Your garment Bí aṣọ yìí bá ti yá, orúkọ èèyàn dá máláyé. Saul's name is no more good. Mo gbọ́dọ̀ mẹ̀ntẹ́nì aṣọ yìí rẹ̀. Ó gbọ́dọ̀ bàkántè rẹ̀. Kò gbọ́dọ̀ yá. Kò gbọ́dọ̀ dọ̀tí. Kò gbọ́dọ̀ ní ẹ̀gbin. Ó gbọ́dọ̀ gbà kẹ́lòmí ò fi bora. Ọ̀rẹ́ ni tó fi bora ó ní àjẹ́ndà àti ẹ̀wù. Ó gbọ́dọ̀ gbà kẹ́bà iyì rẹ̀ jẹ́. Aṣọ iyì. 1 Samuel 15:27. Sọ́ọ̀lù ló fẹ́ bẹ̀. Samuel ọfàtọ ìyá Samuel ní ọtúbàtọ yìí jẹ́ ìjọba tiẹ̀ náà yá kẹ́kúrò Samuel mọ̀ tẹ́ẹ̀kú torí wọ́n fàtọ yìí ẹ̀yà. Because garment of honor was power. Lift up your hands. Ọjà tọ yìí mọ́ làwọn. Ṣé Samuel wa ọjà tọ mi ìjọba inú bí ọ náà tẹ́wá ṣé Samuel fọ́nsàn mọ́ tẹ́ẹ̀kú. Kò lè fọ́nsàn mọ́ torí wọ́n fàtọ yìí bá ti kú Nobody can function. Wọ́n gbọ́ gbàdúrà. I pray. Aṣọ iyì tí wọ́n bọ́ lára rẹ̀ àtẹ̀jáde sí ọ. Èmàrú àkàbà elúmèké bàrú àmà. Lónìí màrú àkàbàrú àmà. Àkéèdá yàlí màrú àdàjálì kàbà. Ọ̀yá gba aṣọ yẹn padà. Láìdé. Tí a dúró mẹ́rin. Should we stop here? Àdé mọ́kànlá máa ní. Má bí márùn-ún máa lò kú. Láti lè ṣe márùn-ún ní. A ṣe márùn-ún. Èmi rò pọ̀jọ́ ti lọ ká máa lọ lélẹ̀ o. Ẹ ń jẹ ní kíni? Àkó pé mọ́kànlá. Aṣọ gèje. Ó ní aṣọ ìjẹgàba. Ìjẹgàba olóko méjì. Ìjẹgàba ni ìjẹgàba ń jẹ́. Ọlọ́run dá ènìyàn kan ọ̀wọ̀ ní aṣọ ìjẹgàba. Ẹ máa bí tí ẹ máa rẹ̀ sí. Ẹ gbáyàn lórí ilẹ̀. Ẹ jọba lórí gbogbo tí mo dá. Ìjẹgàba nìyẹn. Tí owó bá ti jọba lórí rẹ̀, aṣọ ìjẹgàba ò sí lára rẹ̀. Tó bá jẹ́ ọmọ lọ wá, aṣọ ìjẹgàba ọmọ ni wọ́n bọ́. Tó bá jẹ́ ọkọ lọ wá, aṣọ ìjẹgàba ọkọ ni wọ́n bọ́. Yẹn bá fún aṣọ ìjẹgàba lára èèyàn. Èèyàn máa ṣerú bí ó ti yẹ kó so lórí. Aṣọ ìjẹgàba olówó Genesis 41:14 yẹn àmàsálíkà padà yá màkàbà. Wọ́n gbé aṣọ ìjẹgàba wọ Joseph. Nígbà wọ́n ránṣẹ́ wọ́n pè wá. Nígbà wọ́n mú jáde wá wọ́n fá orí ẹ̀. Wọ́n pààrọ̀ aṣọ ìjẹgàba tọ́wọ̀. Ó ní wọ́n ní kó sọ̀rọ̀. Kí ni solution sí dáná àkọjá ẹ̀? Ó ní àlá yín ìtumọ̀ rẹ̀ rí. Wọ́n lọ́dà ta ló lè tó mójútó lu ìbò ṣe sọ yìí. Ó lẹ́ni ọba mà láàárọ̀ ni o. Ó rẹ̀ lọ́nyẹ́ra rẹ̀ sóyè. Bọ́ ọba ní aṣọ ìjẹgàba náà kò sí tó béèrè yóò máa wá fúnra. Ẹnáwó yín sókè.
Mọ̀ràn jáde lọ. I send you out. Ibi ẹgbẹ́ rẹ ti ṣẹrú. Where your mates have been enslaved. Ibi tí ìran rẹ ti Where your ṣẹrú. nation has been enslaved. Sani Who is sàmì. saying amen? Ọ̀yá lọ jẹ gàba níbẹ̀. Amen. Ọ̀yá lọ jẹ gàba níbẹ̀. Ọ̀yá lọ jẹ gàba níbẹ̀. Ọ̀yá lọ jẹ gàba níbẹ̀. Ọ̀yá lọ jẹ gàba. 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 Látẹ̀síwájú. Aṣọ kẹjọ lásán ẹ̀yẹ. It's the garment of Ó celebration. ní wọ́n kọ́kọ́ wọ Mọ́dékáì kan tó fi sórí ipò. They put it on Maria Ẹ before wọ̀ ní aṣọ ẹ̀yẹ. Go with the garment of Ẹ celebration. gbẹgẹrú ẹ̀sìn kejì ọba. Ẹ mú káàkiri gbogbo òlù. All the old cities. Pé ẹni tínú ọba dùn sí rèé kí gbogbo ayọ́ wa máa ṣe káábíyèsí o. Aṣọ ẹ̀yẹ ẹ̀yẹ ń bẹ lọ́rùn rẹ̀. Ámánì ọ̀tá rẹ̀ ni wọ́n ní kọ́ fà á. Ọba fẹ́ gbé ìgbà kan máa gbé ìgbà kan. Ìyẹn rárá o. Àárín ìlú wọn ní ẹgbẹ́ mi gbà láyé ọmọ dọ̀bálẹ̀ fún mi. Ẹnìkan sàmì níbí. Ẹ̀ka tótó ni màá sọ yẹn. Ṣé àmì mẹ́ta? Inú ọba dùn sí láti bu ọlá fún. Ẹ wọ̀ látò ẹ̀yẹ. Ẹ ká mú aṣọ ọba tí ó máa ń. Aṣọ tọ́ba máa ń wọ̀. Àtẹ̀sí tó dá. Adé tó dá máa ń dé. Ọ̀kan nínú àwọn èdè yóò. Wọ́n máa mú káàkiri. Ó ní bó ṣe sọ náà ni ọlọ́sẹ̀ fún Mọ́dékáì tó kórìíra. Mo gbàdúrà àbájọ nígbà tí wọ́n pe Dáfídì wá. Let me explain the story of David for you. Dáfídì kì í ṣe ọmọ Jésè. Jésè ráìtì. Ọmọkùnrin méje ni Dáfídì bí. Ni Jésè bí. Dáfídì àti àwọn Eliabu wọn ọmọ ìyá kan náà. Ọmọ bàbá kan náà ni wọ́n. Bàbá ló pa wọ́n pọ̀. So obìnrin tí wọn ò bá sanwó orí ẹ̀ ní sẹ́ẹ̀lì gbogbo ọmọ tó bá bí fún yàn àlè ni wọ́n kà sí. So Jésì ọ̀sánwó orí ìyá Dáfídì ó gba Dáfídì nítorí kó yẹ ìyá Dáfídì lálẹ́ ni. So ìdí nìyẹn tó fi jẹ́ pé at the age of 14 years ló ti wà nínú oko tó ti ń daran àbí Káínì máa ń jèrè òbí ṣùgbọ́n tó bá wà nígboro ayé máa fi Jésè ṣe yẹ̀yẹ́ pé ẹ̀yin ìdílé ọba náà ń yálè wọ́n máa bú ọwọ́ aràn wọnú gbó àwọn méje tó jí ọmọ tiẹ̀ ọwọ́ aràn mẹ́ta sáàfin ó ní mẹ́rin odó tí ò nínú ilé ṣùgbọ́n lọ́jọ́ tí Sámúẹ́lì wípé àní jókòó àní jí àní mu dẹ́ẹ̀fì mú Dáfídì dé jẹ́ mú dé ó tó di pé Sámúẹ́lì bi léèrè ìbéèrè méje ni Eliabu àkọ́bí bi Dáfídì ọ̀dà ló torí pé àánú ò tí sọ ẹnìkan gbé ọwọ́ sókè ó sàmì mẹ́ta àánú máa sọ̀rọ̀ fún ọ náà. Màsálì kàfà sọ́ọ́rí nígbà tó déwájú wọn ìbéèrè méjèèjì kò dáhùn nígbà wọn da òróró sí lórí tán tí aago rẹ̀ wálẹ̀ tán wọ́n wá kọjú sáwọn ẹ̀gbọ́n rẹ̀ bọ̀dé Eliabu ìbéèrè yìí ní àṣà ẹni ta ni mo fi ẹran sọ́nù gbó Olúwa lólùṣọ́ àgùntàn mi ẹni kí ni mo ń jẹ èmi ò ní ṣe aláìní anybody mo ń sọ ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù ó mú mi lọ sí omi tó dákẹ́ rọ́rọ́ ẹni kí ni dùn mí nú Olúwa ń tu ọkàn mi lára ó mú mi lọ nípa ọ̀nà òdodo rẹ̀ nítorí lóòótọ́ nítorí orúkọ tóòtọ́ inú kúlẹ̀ tìmí sí lẹ́sìn ní máa bẹ̀rẹ̀ dà àárín àfonífojì kú mọ́ wá tí mo ti rìn èmi ò bẹ̀rù bí kan ọgọ́ rẹ àti ọ̀pá rẹ jẹ́ ìsàlàyé àánú ó ní ọ̀gọ́ lọ́wọ́ àánú ó ní ọ̀pá lọ́wọ́ àánú a máa pa àyàn àánú a sì máa gbé èèyàn dìde ọ̀gọ́ ni wọ́n fi ń pa ẹran ọ̀pá ni wọ́n fi ń darí ẹran méjèèjì ní bẹ lọ́wọ́ àánú tó bá lọ́wọ́ Samuel tasiti yẹn ẹni pa gbogbo àkọ́bí Íjíbítì run torí àánú ẹ̀ dúró lẹ́lẹ́ ọ̀gọ́ àánú ní nà wọ́n pa ọ̀pá àánú sì ń darí ọmọ Ísírẹ́lì ó sì fi ọ̀gọ́ àánú nà àwọn ọ̀tá pa méjèèjì ló kọ́ńpìlìtì lọ́wọ́ àánú ọ̀gọ́ rí àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú
ọ̀tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lójú bọ̀dá Eliabu tí wọ́n dájú tẹ́ sojú kàtàkàtà yìí wọ́n dòróró sí mi lórí agogo mi kó ó wọ́ sílẹ̀ ìbá yẹ kí bọ̀dá Eliabu sọ pé ẹ̀dá dúró ẹ̀dá wa náà ní ẹ̀dá yòókù yàrá náà lórí ṣùgbọ́n àánú rán wọn lẹ́nu pa wọ́n lè sọ̀rọ̀ nítòótọ́ ire àti àánú yóò tọ́ èmi táyé lolú ọmọ òṣò lẹ́yìn lọ́jọ́ mélòó. Aṣọ ẹ̀yẹ. The garment of celebration. Aṣọ ẹ̀yẹ. Garment of celebration. Àṣẹjáde sí ọ. Authority locate you. Wọ́n ti gbàgbé rẹ̀. They've forgotten you. Ṣùgbọ́n lónìí. But today. Òróró àánú. Oil of mercy. Ó pè ọ́ wo àfihàn ẹ̀yẹ. Òróró àánú. In the name of Má Jesus. ṣàkàpàrọ̀ àdá. Ó pè ọ́ wo àfihàn ẹ̀yẹ. Òróró àánú. Ó pè ọ́ wo àfihàn ẹ̀yẹ. Òróró àánú. Ó pè ọ́ wo àfihàn ẹ̀yẹ. Sáà lè ṣe mẹ́ta tó kù báyìí. Láìdé. Aṣọ kẹsàn-án ni aṣọ ògo Ọlọ́run. Ògo Ọlọ́run máa ń bo ènìyàn. A dá ènìyàn tògbótògbó ni. Genesis orí kẹta ẹsẹ̀ keje. So nígbà tí Ọlọ́run dá èèyàn, Olúwa ló fi ògo rẹ̀ wọ̀ látọ̀. Gbogbo ògo Ọlọ́run bẹ lára èèyàn. Ìdí t'Olúwa fi lọ bẹ ènìyàn wò lọ. Àwọn ogun ọ̀ràn wá dòwú. Wọ́n wá sọ fún Olúwa pé kí ni ènìyàn tó fi ń ṣàfẹ́rí ẹ̀ tàbí ọmọ èèyàn tó fi lọ bá. Olúwa wá sọ pé níbi tí mo invest sí nìyẹn investment mi lè yàn wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ ń lọbẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n jọ wọ́n jẹ èso ògo Ọlọ́run kù lára àwọn ọmọ pé òṣogbo lára àwọn mọ́ ojú wọn wà ó wọ́n wá fèwé bòdì nígbà òde dì sí Olúwa ní ta ló sọ fún yín pé wà ó wọ́n láwọn mọ̀ pa àwọn wà ó ògo Olúwa dà ta ló sàmì aṣọ ògo tó fi jẹ́ ntọ́ wáyé wáyé lórúkọ Jésù. Ọlọ́run dá aṣọ yẹn wọ̀. Ọlọ́run dá aṣọ yẹn wọ̀. Ṣé ká ṣe méjì tó kù? Ṣé ká ṣe méjì tó kù? Aṣọ ògo rẹ̀ wọ̀. Aṣọ ògo rẹ̀. Aṣọ àṣírí bíbò. Ó ní aṣọ kẹwàá. Ìyẹn wà ní Genesis 3:21. Jésù ló gbé ìyẹn dání. Nígbà tí Olúwa sọ wípé ẹ jáde nínú ọgbà kẹ́ máa lọ. Jésù wá sọ fún Ọlọ́run pé àwọn yẹn yóò lè máa fẹ́ wébò dí àti rí wọn ò lè bò. Tóòrùn bá ti mú ewé máa gbẹ Ọlọ́run wa ló ń ṣe kìnìún kan fún ọ Jésù wa sọ̀rọ̀ ẹ̀ di àgùntàn Ọlọ́run wa pa ọ wa bó awọ àgùntàn ọ wa fi bò wọn láti rí wọn mọ́ bá tó Jésù lọ kọ́ bá wọn àti bí Jésù ti bẹ̀rẹ̀ sí ẹ̀sìn ènìyàn nìyẹn Olúwa dẹ́ wà wọ́ ó bọ́ aṣọ bò wọn ó pẹran ó fa aṣọ bò wọn aṣọ àṣírí bíbò ọ̀gá gbogbo bí wọ́n ti ń retí pé àṣírí rẹ̀ máa tú mo sọ tẹ́lẹ̀ sí ọ Ọlọ́run máa daṣọ àṣírí bò gbogbo bí wọ́n ti ń wádìí ẹlẹ́yà rẹ̀ tani ń sàmì màsádà yakapa Ọlọ́run máa daṣọ àṣírí bò ṣé káàtọ̀ kan tó kú àbí a máa lọ ọjọ́ rẹ̀ jí lọ káàtọ̀ kan tó kú ọ̀dà aṣọ ọ̀pá láradà. The garment of transfiguration. Sorry, let me explain it to you. Tí ọba jẹ́ ìrántí Ọlọ́run. You are a minister of God. Tó ọba ní aṣọ ọ̀pá láradà. If you have this garment of transfiguration. Lẹ́nu ọ̀rọ̀. You can never have a say. Tí ìjọba ti máa àṣírí rẹ pé báwọn ọba ràn ọ́ lọ́wọ́ ó lè dìde. That you can never rise. O ní ní agbára láti sọ òdodo pọ́nbélé. You have power to tell them the bitter truth. Torí ọmọ wò pé ẹni báyìí torí aṣọ ọ̀pá láradà tọ́pọ̀ rántí Ọlọ́run ò ní. Ẹni àmọ́ ń bàbá aláwo agbéwá bíi àjọ̀dún à ń gbé máìkì ilé lọ́wọ́ à ń gbé máìkì ilé lọ́wọ́ níbi àjọ̀dún. Níbi àjọ̀dún àgbé máìkì ilé babaláwo lọ́wọ́ babaláwo ọmọ sọ ẹni àmọ́ lóníṣègùn ní ògbóni ó tún fi ọ̀rẹ́kì ògbóni sọ́wọ́ a fi ṣe bàbá àjọ̀dún torí aṣọ ìpaláradà òsì lára wa àrántí Ọlọ́run ọ̀pọ̀ ọ̀rántí Ọlọ́run ní òní níbi aṣọ ìpaláradà sásọ ìpaláradà ọba ti sí ayé máa mà di ínkọ́ọ̀mù ẹ̀ bí wọ́n bá ti mà di ínkọ́ọ̀mù ẹ̀ kò sọ pé tó fẹ́ dá wọ́n lè dínà àtẹnìkẹ́. àtàmọ́ bàbá bẹ́ẹ̀ ti kọ́ ẹ̀tọ́ sọ̀rọ̀ lára àwọn gbé ògbóni àfisọ lórí alájọ̀dún ògbóni tí gbogbo ayé mà lógbóni òun náà bọ̀ wájú náà sọ̀rọ̀ ẹni tí ń bọ̀ fá
tó bọ gbogbo ẹ̀ tí ń kéde fákàkiri àgbáyé òun náà bọ́ wájú nù chọ́ọ̀chì òun náà sọ̀rọ̀ ó gbé máìkì dání. mo sọ lánàá nígbà tí mo ní kẹ́ ẹ máa ka ìtàn àwọn alágbára bíi àwọn ìjòyè àwọn alágbára bíi òkùnkùn ayé Símónì Oṣó ó lọ kó owó bá àwọn àpòsílẹ̀ ó ní ẹ gba owó ẹ dá ẹ̀bùn Ọlọ́run fẹ́mi náà kémi náà máa gbọ́ wọlé èèyàn wọ́n sọ fún pé kówó rẹ̀ ó ṣègbè pẹ̀lú ẹ̀. May your money perish with you. Sọ̀rọ̀ bí mo sọ lọ́rọ̀ àná pé even if you are my church member tó o bá fayé rẹ fọlọ́ má dá ọ̀rẹ́ church kìí ṣe dandan má dá mẹ́wàá. Don't give your time. If you are online member tó o bá gbégbé ayé mímọ́ má kò pẹ̀lú ọ̀rẹ́ fi mí lẹ̀. Don't give me offering, let me be. Kí láǹfààní ọrẹ tó dá tọrẹ rẹ dọ̀rùn tí wọ́n tó dórí ọ̀dọ́rùn. The essence of the offering that you gave that it get to heaven, but you as a person that gave the offering, you miss the heaven. If you are coming for revival, if I call you for revival, I am not calling you because of money. Láti revive ayé ẹ̀ àti láti ṣẹ́gun ayé rẹ̀. Mo rò pé àwọn èèyàn tó kó oògùn wá láti Èkó ní programme tí mo ṣe lẹ́kọ̀ọ́ láti. Àwọn tó kó oògùn wá bá mi láti Èkó wọ́n tó 15 náà. Wọ́n gbé kìíní àwọ̀ ọ̀pẹ̀lẹ̀ wá. Wọ́n tó wọ́n á lé ṣe bí wọ́n ti mo ní ọlọ́mọ sún wọn. Gbàtí òsèré bó ti ní káwọn kò tó lọ́mọ sún. Ṣé o ti tó àwọn ọ̀sẹ̀ ìta ṣe ní máàtì? Ẹlẹ́ni tó fi omi bí àpòdì ògùn wa, ẹlẹ́ni tó di fáwá. Ògùn ni wọ́n máa ń dá alẹ́ náà sọjí. Èmi ọmọ gbà tí sọjí di ń tà ń da owó lẹ̀. Láàbí jẹ́nẹrẹ́tì owó pé òróró tó wà lẹ̀ èèyàn mẹ́ta 100,000 ni. Bọ́ọ̀ bá gbà sórí tiẹ̀ bá ọ. Ọjọ́ máa sáré jáde bọ̀. Ọ̀gá aṣọ ọ̀pá lára sọnù lára rí àṣírí rí ògbó ni. Màsálíkà padà yá màkàlà. Bí ìsọjí bá fẹ́ ṣe ọba ṣe ṣe tí ọba ṣe ṣe ìsọjí ilẹ̀. Aṣọ ọ̀páláradà. Jésù lòkè páláradà. Lọ́gẹ́tọ̀ wọṣọ ọ̀páláradà. Tí wọ́n bá ti fẹ́ mú Jésù láàrin tí wọ́n bá ní káwọn sójà ọlọ́mọ wa. Tí Jésù bá ń wàásù lọ́wọ́, wọ́n máa wọ aṣọ wòlíì lórí ọ̀tà. Àwọn sójà ọ̀fẹ́ mú láàrin ìjọ. Wọ́n wá dúró sí ẹnu ọ̀nà. Pé tí Jésù bá ń jáde bọ̀, àwọn ò mọ̀. Nígbà Jésù bá fẹ́ jáde, aṣọ Major General lásán tó wọ̀ máa dà. Àwọn sójà tó fẹ́ mọ́kàn máa ṣe sáǹsà yóò kàn kọjá láàrin wọn ni ara wọn wèrè ibi tí mo ti paradà. Yẹ́n bá rán ọlọ́pàá kọ́ lọ mú tó bá rí ọlọ́pàá tó dúró lọ́ọ̀kan tí IPO dúró tẹ́ni ọlọ́mú wa tó bá máa jáde padà aṣọ IG ní ọwọ́ aṣọ tó wọ̀ lọ́rùn tó fi wàásù náà ló dà sọ IG làwọn bá máa ṣe sáǹsà yóò máa sọ pé bless you yóò kàn kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ wọn. Ìgbà padà rìn kan wọ́n fẹ́ mú àwọn ọmọ rẹ̀ wọṣọ ọ̀kan náà wọṣọ páláradà tiẹ̀. Wọ́n wá láàmú láàrin ẹ̀ nígbà tí máa bọ̀tọ̀ máa jáde ọba tún téńjà tó tá fún àwọn ọmọ táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ̀. Owó jẹ́ fún Júdásì ni pé àdàmà yín máa pààrọ̀ àwọ̀ bí ọ̀gá olókọ́kọ́ dẹ́ka mílíọ̀nù láyé pé èèyàn máa pààrọ̀ aṣọ tí ó wọ̀ sọ tí ó yí padà báyìí. Wọ́n àrán aṣọ rẹ̀ ọ̀dọ̀ tírí wọ́n àfọ́rí ọ̀bọ lọ́rùn rí tó fi padà sí ọ̀run. Wọ́n dẹ̀ wọ aṣọ ìlọ́dún mẹ́ta àtààbọ̀ kò ní ojú ìran ọ̀dọ̀ tírí kò yílẹ̀ rí ọ̀dẹ̀bọ̀ aṣọ ìlara rí o kọ́lọ̀ tó bá dẹ̀ fẹ́ kó mú jáde olómú jáde láì tó lè jẹ gàba lórí aṣọ ọ̀páláradà bọ́wọ́ ẹ méjèèjì òkè aṣọ ẹ̀fọ́ ọ dàbí ìmọ̀lẹ̀. Amasadari kapa. Tani sàmì. Mo gbàdúrà fún ọ. Aṣọ tó sọnù lọ́rùn rẹ̀. Aṣọ ìpaláradà. Àmàkábàrú àmà. Ìlú mẹ́sẹ̀dàrú àmà.